Èmi Abíọ́dún Ọláwuyì, mo ń fi àkókò yìí mo fi ń kí gbogbo ojú tó ń wò mí pátápátá àti gbogbo etí tó ń gbọ́ mi lágbára Olódùmarè. Ojú tẹ́ fi ń wò mí yìí kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di láṣẹ Olódùmarè. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tẹ́ fi ń hàn sí mi Abíọ́dún Ọláwuyì lágbára Olódùmarè. Ẹ̀yin náà ò ní nìkan sáyé yín o, mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Ìwé ìtàn wo là ń kà lọ́wọ́? Ó ní ìwé ìtàn tí àkọlé rẹ̀ ń jẹ́ Ìbòjú. A ti ń bá ìwé ìtàn ọ̀hún, a ti ń bá dé ibi tó lápẹẹrẹ báyìí. Ibo la bá a dé? Ẹ rántí wípé Ògìdán àti àwọn ikọ̀ rẹ̀ wọ́n ti wà ní gbàgede ọba. Ògìdán sì ti tú àwọn àṣírí kan ibi tó ti ń dúpẹ́ lọ́wọ́ àwọn ikọ̀ rẹ̀ bíi Ọ̀pẹ̀lẹ̀, Dàda àti Jíbádé. Ibi tó ti ń dúpẹ́ lọ́wọ́ wọn fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórí ẹjọ́ náà. Ibẹ̀ òun la bá a dé. Ẹ rántí wípé kábíyèsí àbí Ògìdán ó ti fẹ́ sọ wípé lágbájá báyìí ò ní ọ̀daràn tí àwọn ń wá. Ibi tá a bá dé nù. Ẹ̀já máa tẹ̀síwájú níbi tá a bá dé. Yorùbá ní ibi tá a roko tì sí, ibẹ̀ náà òun là á fàbọ̀ sí. Ṣùgbọ́n kí n tó wá máa tẹ̀síwájú, bẹ́ẹ̀ ò bá ti subscribe sí YouTube channel mi, tàbí tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yẹn rèé tẹ̀ ń wo fọ́nrán mi, ẹ bá mi subscribe báyìí. Kárìn kápọ̀ ìyẹni àti pé kúṣẹ́ òní mo rí iṣẹ́ yá. Mo dúpẹ́ o lọ́wọ́ gbogbo ẹni tó ti subscribe pátápátá, mo mọ̀ lóore. Bákan náà ẹ má gbàgbé láti máa bá mi like àwọn fídíò mi. Ẹ má kàn máa wò lásán. Ẹ jọ̀wọ́ lórúkọ Ọlọ́run Olódùmarè, ẹ bá mi like àwọn fídíò mi. Bẹ́ẹ̀ bá ti like rẹ̀ tó, èyí yóò jẹ́ ìrànlọ́wọ́ fèmí náà, nítorí wípé YouTube wọ́n máa pín fídíò ọ̀hún, wọ́n máa pín káàkiri bí àwọn tó like rẹ̀ bí wọ́n bá ti pọ̀ dáadáa. Ẹ sì mo dúpẹ́. Ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ máa bá mi ká lọ. Ẹ jẹ́ kí n sún sẹ́yìn díẹ̀ kó lè yé wa dáadáa. Ògìdán kọjú sí Ọ̀pẹ̀lẹ̀, ó ní Ọ̀pẹ̀lẹ̀ ìríjú Olódùmarè, ọmọ ni ọ́ mo sì gbà fún ọ. Àtòfiṣẹ́ ogun rán ni ìwọ, Dàda àti Jíbádé. Ọkàn mi sì balẹ̀ púpọ̀ pé bí irú wa ò bá sí nínú iṣẹ́ yìí mọ́, ẹ̀yin wọ̀nyí ẹ tó fi ẹ̀yìn sílẹ̀ fún. Ó sọ ní ìgbà tí a bẹ̀rẹ̀ ìwádìí yìí wípé ó ṣeé ṣe kí ọ̀daràn tí à ń wá kó ti ṣiṣẹ́ ọlọ́pàá rí látàrí àwọn ète tí ọ̀daràn náà ń lò láti dojú ẹjọ́ yìí rú. Ó kúkú purọ́, ọ̀daràn tí à ń wá náà ó ti jẹ́ ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ yìí rí. Ọlọ́pàá sì lòjíṣẹ́ ikú tí ọ̀daràn náà ń lò láti ṣiṣẹ́ ibi náà pẹ̀lú. Ògìdán kọjú sí kábíyèsí, ó sì náwó sí ó ní ọ̀daràn tí à ń wá ní kábíyèsí ìlú yín. Ọ̀daràn tí à ń wá yìí òun ló jókòó sórí ìtẹ́ yìí. Kábíyèsí yìí gan-an òun ni ọ̀daràn tí à ń wá. Àwọn ènìyàn tó wà níbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní wojú ara wọn. Gbogbo wọn ń kùn yùmùyùmù pé kò lè jẹ́ bẹ́ẹ̀. Àwọn olóyè gbogbo náà ń kùn. Kábíyèsí dìde pẹ̀lú ìbínú. Ó kọjú sí Ògìdán, ó ní kóró gbáwó lẹ́nu rẹ̀. Èmi Adéwálé Adégoróyè Ajíbọ́sìn kejì, òun ni ìwọ ń ti ọ̀ràn mọ́. O fẹ́ rí ìbínú àwọn alálẹ̀ àbí? Àwọn ìjòyè ń rọ kábíyèsí wípé kí kábíyèsí jókòó padà, pé ó ní láti jẹ́ wípé àṣìṣe òun ni Ògìdán ṣe. Kábíyèsí jókòó, ó sì bẹ̀rẹ̀ sí ní rúfù bí ọṣẹ. Ògìdán wo kábíyèsí lọ sàkún. Ó ba ẹnu jẹ́. Ó yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lápò. Ó bá ẹnìkan sọ̀rọ̀ lórí rẹ̀ fún ìṣẹ́jú àáyá díẹ̀. Lẹ́yìn tó já ìpè náà tán, ó sì dá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ padà sápò. Ó wá ká ọwọ́ méjèèjì sẹ́yìn. Aṣípa dìde, ó ní ọ̀wù ọ̀gbẹ́ni Ògìdán, ó bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ dáadáa, ṣùgbọ́n ibi tí ó fẹ́ parí rẹ̀ sí yìí òun ni kò dára rárá. Gbogbo àwọn olóyè wọ̀nyí òun ló sì ti ń kan sára sí ọ látẹ̀yìnwá. Bí ọ̀rọ̀ bá ti dojúrú mọ́ ọ lọ́wọ́, òun ni kí o wí. Àmọ́ ní èyí tí o wí yìí kì í ṣe ara ẹran. Àṣà tí ò ní kán òun ni èyí tí o sọ sílẹ̀ yìí. Bí ẹ ò bá mọ ọ̀daràn tí ẹ ń wá, ẹ pa ọ̀rọ̀ náà tì. A ó gbà gẹ́gẹ́ bí kádàrá wa. Kó wá yóò sì máa bá tirẹ̀ lọ. Ògìdán dúpẹ́ lọ́wọ́ olóyè Aṣípa. Lẹ́yìn náà ló ní kì í ṣe kábíyèsí nìkan òun ló nípò láàrin ìlú yìí. Mo rí ẹ̀yin tí ẹ jẹ́ olóyè Aṣípa nílẹ̀. Balógun nìyí. Olúkòsì ló wà lọ́ọ̀kan yìí. Ọ̀ṣọ̀run òun ló wà lẹ́gbẹ̀ẹ́ wọn yìí, àti gbogbo àwọn olóyè ńláńlá tó kù. Wọn ò dárúkọ kankan nínú wọn gẹ́gẹ́ bí ọ̀daràn. Bí kábíyèsí yìí kì í bá ṣe ọ̀daràn tí à ń wá ni, wọn ò ní dárúkọ wọn láéláé. Mo sọ ṣáájú wípé ọ̀daràn tí à ń wá ó ti ṣiṣẹ́ ọlọ́pàá rí. Ṣé kábíyèsí yín ṣiṣẹ́ ọlọ́pàá rí àbí wọn ò ṣiṣẹ́ ọlọ́pàá rí kí wọn tó di ọba?
gbogbo àwọn olóyè wojú ara wọn, wọ́n rọra kùn, wọ́n sọ pé kábíyèsí ṣiṣẹ́ ọlọ́pàá rí. Ògìdán ní ẹnu iṣẹ́ ọlọ́pàá yìí òní kábíyèsí wà tí ẹ fi mú wọn wípé kí wọn máa bọ̀ wá jọba. Gbogbo wọn tún ní bẹ́ẹ̀ ni. Ògìdán ní gbogbo owó tó wà ní àsùnwọ̀n ìfowópamọ́ kábíyèsí lásìkò tí wọ́n jọba ó lé díẹ̀ ní mílíọ̀nù 10 ni. Láti ìgbà tí kábíyèsí sì ti jọba, gbogbo owó tí wọ́n rí lẹ́nu iṣẹ́ tí wọ́n dá sílẹ̀ tí wọ́n fi ń bojú ó ti ga gọbọi. Bí wọ́n sì ti dúró yìí ní ilẹ̀ tó mọ́ òní, wọn ò lè mú olówó 10 ní orílẹ̀-èdè yìí tí wọn yóò fi mú wọn. Bẹ́ẹ̀ gbogbo wa la mọ̀ wípé owó tí ìjọba ìbílẹ̀ ń san fún àwọn orí adé kò sì tó nǹkan kan. Ẹ̀yin ò sì rò wípé ibo ni kábíyèsí ló ti ń rówó tí wọ́n fi ń fẹlá tó bẹ́ẹ̀. Àwọn olóyè wojú ara wọn, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kùnsínú bí ẹlẹ́dẹ̀. Ògìdán ní àwọn tó ti di olóògbé tí mo kà sẹ́yìn yìí títí tó fi dórí olóògbé Mánìdọ̀tí òun ni kábíyèsí ń lò láti ṣètùtù ọlà. Inú bí kábíyèsí, ó bínú dìde, ó sì fẹ́ máa bínú wọlé lọ. Ẹsẹ̀kẹsẹ̀ òun ní ọ̀pẹ̀lẹ̀ àti dàda òun ni wọ́n dì í mú tí wọ́n sì kó o ní papámọ́ra. Àwọn ẹ̀ṣọ́ aláàbò kábíyèsí pakuru mọ́ wọn. Ọ̀pẹ̀lẹ̀ fa ìbọn ìléwọ́ rẹ̀ yọ, dàda náà sì ti ọwọ́ bọ àpò, ó sì fa káàdì ìdánimọ̀ rẹ̀ yọ, ó fi hàn àwọn ẹ̀ṣọ́ aláàbò kábíyèsí. Bí wọ́n ti rí i, ara wọn wálẹ̀ díẹ̀. Dàda àti ọ̀pẹ̀lẹ̀ wọ́n sì dá kábíyèsí padà sórí ìjókòó. Ọkọ̀ dúdú kirikiri kan báyìí yọ lókèrè, ó sì páàkì nítòsí ibi tí àwọn Ògìdán wà. Ògìdán ní mo mọ̀ wípé ọ̀rọ̀ náà ó sì ń ṣe ẹ̀yin olóyè àti gbogbo ará ìlú ní kàyéfì. Èmi Ògìdán kì í mú òmù lómùú, n ò sì ń mú olè kí n mọ̀ yan. Ọjọ́ àkọ́kọ́ tí a wá sí ọ̀dọ̀ kábíyèsí, òun ni ara ti fún mi pé ó ṣeé ṣe kí kábíyèsí jẹ́ ọ̀daràn tí à ń wá. Kódà mo fi dá àpárá fún ọ̀kan nínú àwọn ikọ̀ mi tó sọ wípé ìwúrí ńlá òun ló máa ń jẹ́ fún òun bí òun bá rí àwọn kábíyèsí tó lówó lọ́wọ́ bí kábíyèsí yín yìí lọ́jọ́ náà, pé tí ó bá ṣe kábíyèsí gan-an ni ọ̀daràn tí à ń wá ń kọ́. Wọn ò tú iṣu ọ̀rọ̀ yìí dé ìsàlẹ̀ ìkòkò kó lè yé gbogbo yín pé wọn ò mú òmù lómùú. Ohun tí mò ń sọ ó dá mi lójú gidi ni. Ògìdán ké sí Túnjí, ọmọ olóyè ọ̀tún, pé kó máa bọ̀ ní ọ̀dọ̀ òun. Bí Túnjí ti dé iwájú rẹ̀, Ògìdán yọ aago ọwọ́ kan báyìí jáde lápò ṣòkòtò rẹ̀. Ó nà á sí Túnjí, ó ní ǹjẹ́ o rí aago yìí rí? Túnjí gba aago ọwọ́ náà, ó sì yẹ̀ ẹ́ wò dáadáa, ó ní bẹ́ẹ̀ ni sà, mo ti rí irú rẹ̀ rí. Ògìdán ní ibo ló ti rí rí? Lọ́wọ́ olóyè ọ̀tún ni sà. Ó dá ọ lójú bí àdá. Kódà kábíyèsí ló ra aago náà fún wọn lásìkò tí kábíyèsí lọ sí Dubai. Ìgbà wo ló rí aago náà lọ́wọ́ olóyè ọ̀tún gbẹ̀yìn? Aago náà ló wà lọ́wọ́ wọn ní ọjọ́ tí wọ́n kú, ṣùgbọ́n ìgbà tí wọn yóò fi gbé òkú wọn jáde lọ́jọ́ náà, wọn ò rí aago náà lọ́rùn ọwọ́ wọn mọ́. Ògìdán ní sí aago tí olóyè ọ̀tún náà òun ló wà lọ́wọ́ ẹ yẹn. Tójú ti yẹ aago náà wò, ó ní rárá sà. Ó dá ọ lójú pé kì í ṣe aago wọn nìyẹn? Bẹ́ẹ̀ ni sà. Kí nìdí tó fi ní kì í ṣe tiwọn? Mo dá tiwọn mọ̀ dáadáa ni sà. Kí ló fi dá a mọ̀? Lọ́jọ́ kan tí olóyè ń jáde, wọ́n ní kí n bá àwọn mú aago náà wá nínú ilé. Ibi tí mo ti ń kánjú òun ni aago náà ti jábọ́ lọ́wọ́ mi, tí gíláàsì ojú rẹ̀ tó sì rọra là ní ẹ̀gbẹ́ kan báyìí. Ògìdán rẹ́rìn-ín, ó tún ti ọwọ́ bọ àpò, ó sì mú irú aago tó wà lọ́wọ́ Túnjí mìíràn jáde. Gíláàsì aago náà ó ti là ní ẹ̀gbẹ́ kan bí Túnjí ti júwe. Ó na aago náà sí Túnjí, ó ní àbí aago olóyè ọ̀tún nìyí? Túnjí wo aago náà wò, ó ní bẹ́ẹ̀ ni sà, aago wọn gangan nìyí. Ògìdán dúpẹ́ lọ́wọ́ Túnjí, ó sì ní kó padà sí ààyè rẹ̀. Ògìdán lọ sí iwájú olóyè Basọ̀run, ó ní ẹ̀yin àti olóyè ọ̀tún nìkan òní kábíyèsí bá ra aago yìí láti Dubai. Basọ̀run ní bẹ́ẹ̀ ni. Ògìdán ní gbogbo ẹ̀yin olóyè tó kù òun lẹ bínú sí kábíyèsí lọ́jọ́ náà pé báwo ni wọ́n ṣe máa ra aago fún àwọn méjì nínú yín tí wọn ò ní ra ti ẹ̀yin tó kù. Kábíyèsí sì bẹ̀ yín wípé kí ẹ má bínú pé àwọn yóò ra ti ẹ̀yin tó kù bí àwọn bá ti padà lọ sí Dubai, àbí bẹ́ẹ̀ kọ́? Gbogbo àwọn olóyè ní bẹ́ẹ̀ ni, ẹ ṣé mo dúpẹ́. Àná òní mo gba aago yìí lọ́wọ́ olóyè Basọ̀run nítorí ọjọ́ òní. Ògìdán na aago náà padà sí Basọ̀run, ó ní ẹ ṣeun fún ìfọwọ́sowọ́pọ̀ yín olóyè. Olóyè gba aago náà lọ́wọ́ Ògìdán. Ògìdán yíjú padà sí àwọn ará ìlú, ó ní aago olóyè ọ̀tún nìyí lọ́wọ́ mi yìí. Lẹ́yìn tí olóyè kú tán, mo yọ aago yìí lọ́wọ́ wọn láti lè rí àrídájú ohun tí mò ń rò lọ́kàn bóyá bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́.
mo lọ fi aago yìí sínú ààfin ní ibi tí kábíyèsí yóò ti rí i. Lọ́gán tí kábíyèsí rí aago yìí nínú ààfin wọn, wọ́n pe olóyè Báṣọ̀run láti béèrè wípé aago tí wọ́n ń kọ́. Olóyè sì sọ wípé aago náà ò ní àwọn dè mọ́ ọwọ́ bí kábíyèsí ti ń bá àwọn sọ̀rọ̀. Ògìdán yí ojú sí olóyè Báṣọ̀run, ó ní àbí mo purọ́ ni olóyè? Báṣọ̀run ní o ò purọ́, kábíyèsí béèrè aago mi lọ́wọ́ mi ní tòótọ́, n ò sì mọ ìdí tí wọ́n fi ń béèrè. Ògìdán ní kò sí ohun méjì tí wọ́n fi béèrè ju pé wọ́n fẹ́ mọ̀ bóyá aago ti yín ni tàbí ti olóyè ọ̀tún. Lẹ́yìn tí kábíyèsí rí wípé aago olóyè ọ̀tún ni, ó jẹ́ kàyéfì fún wọn bí aago náà bó ṣe dé inú ilé wọn. Wọ́n sì mọ̀ wípé aago náà ó lè ṣe àkóbá fún àwọn. Ǹjẹ́ ẹ mọ ohun tí kábíyèsí yín ṣe? Kábíyèsí mú kọ́kọ́rọ́ ọkọ̀, wọ́n mú àdá, wọ́n sì ń wa ọkọ̀ lọ sí ẹ̀yìn odi ìlú ní àwọn nìkan. Lẹ́yìn tí wọ́n rìn jìnnà sí àárín ìlú dáadáa, wọ́n páàkì ọkọ̀ wọn, wọ́n sọ̀kalẹ̀ pẹ̀lú àdá wọn lọ́wọ́. Wọ́n rìn wọ inú igbó díẹ̀, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbẹ́ ilẹ̀. Lẹ́yìn tí wọ́n gbẹ́ ilẹ̀ náà tán, wọ́n rí aago olóyè ọ̀tún tó wà lọ́wọ́ mi yìí, wọ́n rì mọ́ inú ilẹ̀ tí wọ́n gbẹ́ náà. Wọ́n wo ọ̀tún àti òsì láti lè rí dájú wípé ẹnikẹ́ni ò rí àwọn. Wọn ò mọ̀ wípé bí ológìnní bá gun àjà, ojú àtólé ojú àtóko. Kí wọn tó jáde kúrò láàfin rárá, òní ojú Ògìdán àti àwọn ikọ̀ rẹ̀ ló ti ń wò wọ́n. Lẹ́yìn tí wọ́n lọ tán, òun ni mo lọ hu aago yìí. Ara kábíyèsí kò sí díẹ̀. Àwọn ará ìlú wọ́n tún bẹ̀rẹ̀ sí ní kùn yùmùyùmù. Ògìdán ní ẹ fi ara balẹ̀, ẹ ò tí ì gbọ́ nǹkan kan. Ní òru mọ́jú yìí, mo gbọ́ tí ajá kan bẹ̀rẹ̀ sí ní gbó kíkankíkan ní ẹ̀gbẹ́ ilé ìtura tí mo wà. Mo dìde lórí ibùsùn mi, mo sì lọ yọjú lójú fèrèsé. Mo rí tí àwọn méjì kan tí wọ́n fi ọwọ́ kọ́ aláboyún kan báyìí lọ́rùn lọ sí ìdí ọkọ̀ ní títì lọ́hùn-ún. Ìrìn aláboyún náà kò jọ ti ẹni tó fẹ́ bímọ rárá. Mo ti padà sórí ibùsùn mi tí oorun sì ti ń gbé mi lọ kí ọkàn mi tó sọ wípé kí n tọpa àwọn tí mo rí náà. Mo jáde síta, mo sì gbé ọkọ̀ tẹ̀lé wọn. Kò pẹ́ púpọ̀ tí mo tẹ̀lé wọn tí mo fi ń kófìrí ọkọ̀ wọn ní iwájú. Mò ń fi ọgbọ́n tẹ̀lé wọn lẹ́yìn. Mo pa iná iwájú ọkọ̀ mi, mo sì tan iná àtẹ̀tàn tó wà lọ́wọ́ mi láti máa fi ríran kí n má bàa fún wọn lára rárá. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ tí mo ti ń tẹ̀lé wọn, òun ni mo kófìrí wọn mọ́. Mo rọra sún sí iwájú díẹ̀, mo sì tan iná àtẹ̀tàn mi sí ọ̀kánkán. Mo rí ọkọ̀ wọn tó páàkì lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà. Mo pa iná àtẹ̀tàn náà lẹ́sẹ̀kẹsẹ̀, mo sì sọ̀kalẹ̀ nínú ọkọ̀. Mo fi ẹsẹ̀ rìn lọ sí ọ̀nà ibi tí ọkọ̀ náà wà. Kò pẹ́ púpọ̀ tí mo fi bẹ̀rẹ̀ sí ní gbúrò wọn lọ nínú igbó. Mo yára tẹ̀lé wọn lẹ́yìn. Ìgbà tí mo máa dé ibi tí wọ́n wà, mo rí tí wọ́n ti fẹ́ gbẹ̀mí ẹni tí mo rí tí wọ́n mú jáde lẹ́gbẹ̀ẹ́ ilé ìtura tí mo wà, tí mo kọ́kọ́ rò wípé aláboyún nìyẹn. Mo kọlù wọ́n, mo sì fi ọwọ́ òfin mú àwọn méjèèjì pẹ̀lú ọkùnrin tó sì kẹta wọn tí wọ́n fẹ́ pa náà, èyí tí wọ́n múra fún gẹ́gẹ́ bí aláboyún. Ǹjẹ́ ẹ mọ̀ wípé ọkùnrin tí wọ́n fẹ́ pa náà òun ni òjíṣẹ́ ikú tí kábíyèsí ń rán láti máa gbẹ̀mí àwọn ènìyàn tí wọ́n fi ń ṣètùtù ọlà àti àwọn tó bá ti mọ àṣírí wọn. Àwòrán ọkùnrin náà òun ni gbogbo àwọn tí mo ti pè síta láti ẹ̀yìn wá pé kí wọ́n wá yẹ àwòrán tí mo kó fún wọn wò, òun ni wọ́n mú. Ọkùnrin náà òun ló sì ti jẹ́wọ́ fún mi pé òun ni òun ṣe gbogbo àwọn iṣẹ́ ibi ọ̀hún àti pé kábíyèsí yín òun ló ń rán òun ní àwọn iṣẹ́ ọ̀hún. Ọlọ́pàá ni ọkùnrin náà títí di àsìkò tí ọwọ́ tẹ̀ ẹ́. Ilẹ̀kùn ọkọ̀ dúdú kirikiri tó dúró lẹ́ẹ̀kan, ó ṣí pìrí. Ọkùnrin tí Ògìdán ń sọ̀rọ̀ nípa rẹ̀ àti àwọn méjì tí wọ́n fẹ́ pa á lóru tí Ògìdán ń wí wọ́n sọ̀ nínú ọkọ̀. Ọkùnrin tí wọ́n fẹ́ pa náà ó da ìbòjú kan dúdú báyìí bojú. Ọkùnrin kan báyìí ó sì ń tẹ àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ sí ibi tí Ògìdán wà. Ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wà lọ́wọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Bí ọkùnrin náà ti mú wọn dé iwájú Ògìdán, ó bẹ́rí fún Ògìdán. Ògìdán ní o ṣeun Adéwọlé. Adéwọlé padà sínú ọkọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Bídèmí ń sọ fún àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé ọkùnrin tó wá pa ọ̀gá òun nìyẹn. Ògìdán súnmọ́ ọkùnrin tó ní igẹ̀fẹ̀ǹfẹ̀ tó da ìbòjúbojú náà. Ó yọ ìbòjú ojú rẹ̀. Gbogbo àwọn ará ìlú sì pariwo pé ha, àṣé ènìyàn ló lè. Ògìdán ní ẹni tí kábíyèsí ń rán láti pa ìlú yìí lẹ́kún nìyí. Ògìdán tún na ìbòjú tó sí lójú ọkùnrin náà sókè. Ó ní ìbòjú tó fi ń ṣiṣẹ́ ibi náà nìyí. Kábíyèsí doríkodò ní ibi tó wà. Ó mọ̀ wípé ilé irọ́ ti wó. Àwọn ará ìlú bẹ̀rẹ̀ sí ní kùn yùmùyùmù. Ògìdán ní ẹ fi ara balẹ̀ torí ọ̀rọ̀ sì kù lẹ́yìn. Gbogbo wọn tún wọ̀ sin bí ọbẹ̀ inú páànù.
Ògìdán ní gbogbo yín lẹ gbọ́ pé ọ̀gá ọlọ́pàá tó wà nílẹ̀ yìí ó dédé di àwátì ní ọjọ́ mélòó kan sẹ́yìn. Ẹnìkan kan ló jí ọ̀gá ọlọ́pàá náà gbé o, èmi Ògìdán òun ni mo jí i gbé. Dàda àti Jíbádé wojú ara wọn pẹ̀lú ìyàlẹ́nu. Ọ̀pẹ̀lẹ́ wojú àwọn méjèèjì, ó rẹ́rìn-ín ó sì mì orí. Àwọn ará ìlú náà wọ́n ń wo ara wọn lójú pẹ̀lú ìyanu. Ògìdán ní bẹ́ẹ̀ ni, ọwọ́ ọ̀gá ọlọ́pàá náà ò mọ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ọjọ́ tí a fẹ́ lọ fi òfin gbé olóògbé Jíbádé àti Dàda, ọ̀gá ọlọ́pàá náà ló sì pe kábíyèsí wípé àṣírí ti fẹ́ tú. Ẹsẹ̀kẹsẹ̀ òní kábíyèsí náà pe ọkùnrin ọlọ́pàá tó dúró tì mí yìí, tí ìyẹn náà sì tètè tó lọ pa àwọn méjèèjì kí a tó dé ibẹ̀. Ohun tí ọ̀gá ọlọ́pàá náà ò mọ̀ ni pé àsìkò tí àwọn ń bá kábíyèsí sọ̀rọ̀ òní Bídèmí lọ ṣẹ̀yọ́ nítòsí ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ náà. Ìdí tí mo fi gbé wọn pamọ́ ni pé kí wọ́n lè ṣe ẹlẹ́rìí mi ní irú ọjọ́ òní, torí kí wọ́n má tún lọ pa àwọn náà ṣáájú ọjọ́ òní. Wọn ò tilẹ̀ wá mọ̀ wípé àwọn tí yóò ṣe ẹlẹ́rìí ọ̀rọ̀ mi yóò padà pọ̀ tó báyìí. Ilẹ̀kùn ọkọ̀ dúdú tó wà ní ọ̀kánkán tó ṣí. Adéwọlé sì ń ti ọ̀gá ọlọ́pàá náà bọ̀ lọ́dọ̀ Ògìdán pẹ̀lú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́ rẹ̀. Ògìdán ní nǹkan kan ò sí ọ̀gá ọlọ́pàá náà bí ọ̀pọ̀ èèyàn ará ìlú yìí bí ẹ ti lérò. Ọ̀gá ọlọ́pàá náà nìyí, gbogbo wọn sì ni yóò fi mú kàtà òfin. Ògìdán kọjú sí ibi tí àwọn olóyè jókòó sí, ó ní ọmọ Yorùbá àtàtà ni mí, mo sì káràmásìkí àṣà àti ìṣe àwọn baba ńlá wa. Ìdí nìyí tí mo fi ní dandan ni kí ẹ̀yin afọbajẹ ilẹ̀ yìí àti ẹ̀yin ìwà rẹ̀fà kẹ́ ẹ péjú lónìí. Àsìkò ti tó tí ẹ ó gba adé kúrò lórí kábíyèsí, tí àwa ó sì ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí agbófinró. Ìdájọ́ sì wá kù sọ́wọ́ àwọn amòfin wa. Àwọn afọbajẹ àti àwọn ìwà ìrẹ̀fà wọ́n dìde, wọ́n súnmọ́ kábíyèsí. Ọ̀kan lára wọn ní ǹjẹ́ ẹ ní àwíjàre sí gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn yín wọ̀nyí kábíyèsí. Kábíyèsí wojú rẹ̀ ó ní wọn ò ní sọ ohunkóhun àfi bí mo bá rí lọ́ọ̀yà mi. Ọkùnrin náà ní tó bá rí bẹ́ẹ̀, Adéwálé Adégoróyè Ajíbọ́sìn, ìlú yìí kọ̀ ọ́ lọ́ba wa títí tí ọ̀rọ̀ yìí yóò fi ní ìyànjú. Wọ́n ṣí adé kúrò lórí kábíyèsí, wọ́n sì gba ìlẹ̀kẹ̀ ọwọ́ rẹ̀ àti ti ọrùn náà. Ògìdán kọjú sí kábíyèsí ó ní Adéwálé Adégoróyè Ajíbọ́sìn, wọ́n fún ọ lọ́bẹ̀ tán òun ta omi sí i, tí o gbọ́n tó ẹni tó fún ọ ni. Wọ́n fi ọ́ jọba o tún ń wẹsẹ̀ àwúre, tí o fẹ́ di Olódùmarè ni. Ìlú yìí kọ̀ ọ́ lọ́ba wọn láti òní lọ, òfin ilẹ̀ yìí kò sì ní foríjì ọ́ láéláé. Ògìdán kọjú sí gbogbo àwọn ará ìlú ó ní mo kí gbogbo yín pátápátá, mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún ìfọwọ́sowọ́pọ̀ yín láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí yìí. Mo rọ̀ yín pé kí ẹ má tẹ̀tì nípa fífi ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró àti ọ̀tẹlẹ̀múyẹ́ kí ìwà ìbàjẹ́ kó lè kásẹ̀ kúrò láwùjọ wa pátápátá. Mo fẹ́ kí gbogbo yín mọ̀ wípé ẹ̀yin lẹ mọ ìwà àwọn tí ẹ jọ ń gbé, ẹ mọ̀ wọ́n ju àwa lọ. Àṣírí tí ẹ bá sì tú fún wa ó lè jẹ́ kí iṣẹ́ ìwádìí wa kó yá kíákíá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín lẹ́ẹ̀kan sí i. Mo rọ̀ gbogbo yín pé kí ẹ máa wà ní ojú lalákàn ló fi ń sọ́rí ní gbogbo ìgbà, nítorí wípé kò sí ẹni tó ṣe é fi ọkàn tán mọ́. Ọ̀tá ń bẹ nínú ọ̀rẹ́, ọ̀rẹ́ náà sì ń bẹ nínú ọ̀tá. Ará ilé ẹlòmíì ní ọ̀tá rẹ̀, olólùfẹ́ ẹlòmíràn ní ọ̀tá rẹ̀. Kí ọ̀rọ̀ náà kó sì tó yí ẹlòmíràn, nǹkan ti lè bọ́ sórí. Ẹ máa gbàdúrà kí ẹ sì máa ṣọ́ra. Gbogbo ìgbà tí ìgbẹ́jọ́ àwọn ọ̀daràn wọ̀nyí tí yóò bá jẹ́, wọ́n jẹ́ kí ẹ máa gbọ́. Ògìdán kó gbogbo wọn àti kábíyèsí, wọ́n sì jọ ń lọ sí ìdí ọkọ̀ tó wà ní ọ̀kánkán. Àwọn ará ìlú àti àwọn olóyè wọn ń kan sára sí Ògìdán àti àwọn ikọ̀ rẹ̀ bí wọ́n ti ń lọ. Inú ọkọ̀ gìrìwò kan báyìí òní wọ́n kó àwọn Òjó àti kábíyèsí lọ. Bí wọ́n ti mú kábíyèsí wọ inú ọkọ̀ náà, òun ló dúró lẹ́gbẹ̀ẹ́ Ògìdán. Ó rọra wí fún Ògìdán pé ó ti lè máa ṣe irú iṣẹ́ yìí tipẹ́tipẹ́ ní tòótọ́, ṣùgbọ́n èyí tó ṣe yìí yóò bù ọ́ lọ́wọ́. Wọ́n jẹ́ kó o mọ tí wọ́n ń pè ní agbára àti àṣẹ. Lọ wá ibì kan kó o kọ ohun tí mò ń sọ fún ọ lónìí yìí kí o kọ sí. Kódà n ò ní dé ilé ẹjọ́ tí wọ́n ó fi tú mi sílẹ̀, tí wọ́n ó sì gba òmìnira. Àwọn tí wọ́n sì ṣí adé kúrò lórí mi, òun ni yóò sì tún dé sí mi lórí padà. Ìgbà tí yóò bá fi di ìwòyí ọ̀túnla, wọn ò ti padà sáàfin. Kábíyèsí tu itọ́ sí Ògìdán lójú. Ọ̀pẹ̀lẹ́ gbé kóńdó ọwọ́ rẹ̀ sókè láti là á mọ́ kábíyèsí lórí, ṣùgbọ́n ẹsẹ̀kẹsẹ̀ òun ni Ògìdán dá a lẹ́kun. Ògìdán fi ọwọ́ nu itọ́ náà kúrò lójú ara rẹ̀, ó sì fi ẹ̀gbẹ́ ẹnu rẹ́rìn-ín, ṣùgbọ́n kò sọ ohunkóhun. Dàda àti Jíbádé wojú ara wọn, àwọn méjèèjì sì jọ sọ wípé kábíyèsí wọ́n ti ṣe àṣìṣe ńlá.
wọ́n ti kábíyèsí wọnú ọkọ̀, wọ́n ti ilẹ̀kùn ọkọ̀ náà, wọ́n sì há ní kọ́kọ́rọ́, wọ́n wọnú ọkọ̀ tiwọn, àwọn ọkọ̀ náà wọ́n sì ṣíná, wọ́n sì ń tẹ̀lé ara wọn lọ kúrò ní ibẹ̀. Ògìdán jókòó ní abẹ́ ilé kótópó kan báyìí tó wà nínú ilé ìtura tí wọ́n dé sí. Ó mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́, ó sì ń tẹ̀ ẹ́. Ọ̀pẹ̀lẹ̀ jáde láti inú yàrá, ó sì lọ tààrà sí ibi tí Ògìdán wà. Bí ó ti dé ọ̀dọ̀ Ògìdán, ó ní, ọ̀gá, mo ti lọ wò yín ní yàrá kí n tó wá rí yín ní ibi tí ẹ wà yìí. Ògìdán ní, mo ní kí n gbatẹ́gùn díẹ̀ ni, jókòó, ẹ ṣeun sà. Ọ̀pẹ̀lẹ̀ fa àga tó wà níwájú sẹ́yìn, ó jókòó sí orí àga náà. Ó ní, mo fẹ́ pè yín sí àkíyèsí pàtàkì kan ní ọ̀gá. Ògìdán ní, mò ń gbọ́. Ọ̀gá, ọ̀rọ̀ tí kábíyèsí sọ sí yín lẹ́ẹ̀kan yẹn, òun ló ń kọ mí lóminú sà. Mo rò títí, ọ̀rọ̀ náà ṣáà ń gbé mi lọ́kàn ni. Ó jọ pé ẹ̀yin ò tilẹ̀ já ọ̀rọ̀ náà kúnra rárá. Ògìdán gbé ike omi tó wà lórí tábìlì ní iwájú rẹ̀, ó sì mú díẹ̀ níbẹ̀. Lẹ́yìn náà ló dá a padà. Ó mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ti ń tẹ̀ kí Ọ̀pẹ̀lẹ̀ ó tó dé sórí tábìlì ní iwájú rẹ̀. Ó wojú Ọ̀pẹ̀lẹ̀, ó ní, ọ̀rọ̀ wo nìyẹn o Ọ̀pẹ̀lẹ̀? Ìlérí tí kábíyèsí ń lé sí yín ni sà. Ògìdán fi ẹ̀gbẹ́ ẹnu rẹ́rìn-ín, ó dákẹ́ lọ díẹ̀. Lẹ́yìn náà òun ló wá mí kanlẹ̀, ó ní, Ọ̀pẹ̀lẹ̀ ní sá. Àṣá gbé ọmọ pẹ́pẹ́yẹ lọ́jọ́ kan. Ìgbà tó gbé ọmọ pẹ́pẹ́yẹ náà dáàrin àwọn ẹgbẹ́ rẹ̀, wọ́n wá bi léèrè wípé ìgbà tó gbé ọmọ pẹ́pẹ́yẹ náà, kí ni ìyá rẹ̀ kí ló ṣe? Àṣá ní, kò ṣe nǹkan kan, ó kàn ń wò mí sùn náà ni. Àwọn ẹgbẹ́ rẹ̀ ní kí àṣá náà kó tètè gbé ọmọ pẹ́pẹ́yẹ náà padà síbi tó ti gbé e, torí pé ohun tí ìyá pẹ́pẹ́yẹ náà yóò ṣe ó ń bẹ nínú rẹ̀, kò sì ní pé àwọn. Àṣá dá ọmọ pẹ́pẹ́yẹ padà, ó wá lọ gbé ọmọ adìyẹ. Adìyẹ bá bẹ̀rẹ̀ ìhàlẹ̀, bó ti ń pakuru òun ló ń ràn yẹ́ká, bó ti ń fò òun ló ń pariwo. Ìgbà tí àṣá tún dé àárín àwọn ẹgbẹ́ rẹ̀, tí wọ́n béèrè pé bóò ni ìyá adìyẹ ti ṣe nígbà tó gbé ọmọ rẹ̀, àṣá bá rojọ́, wọ́n ló ti dáa pé àwọn lè fi eléyìí, àwọn lè fi ìjọ ẹ̀rẹ̀kẹ́. Wọ́n ní gbogbo tí ìyá rẹ̀ yóò ṣe, òun náà ló ti ṣe yẹn. Ó sáàrí wípé n ò sọ̀rọ̀ nígbà tí kábíyèsí ń lérí. Bẹ́ẹ̀ ni sà, kí ló wá ń bà ọ́ lẹ́rù? Ẹ̀rù mi ló yẹ kó máa bà ọ́, kì í ṣe ti kábíyèsí. Adágún odò ló yẹ ká máa bẹ̀rù jù torí dídákẹ́ rọ́rọ́ rẹ̀. Dídákẹ́ tó dákẹ́ kò ní jẹ́ kí a mọ bí ó ti jìn tó. Bí kábíyèsí bá mọ ẹni tó ń jẹ́ Ògìdán ni, kò ní mọ tó bẹ́ẹ̀ láì. Lọ fi ara rẹ lọ́kàn balẹ̀, ọjà rí Ọ̀pẹ̀lẹ̀. Kì í ṣe wípé bóyá Ògìdán ń wù mí láti jẹ́ ni mo kàn ṣàdédé bẹ̀rẹ̀ sí ní jẹ́ orúkọ náà. Àwọn tó mọ irú ènìyàn tí mo jẹ́, òun ló fi orúkọ náà ta mí lọ́rẹ. Pẹ̀lú àṣẹ Olódùmarè, ọba tó ṣẹ̀dá mi, ọ̀la òní kábíyèsí àti àwọn tó wọn ò fi ojú ba ilé ẹjọ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Ògìdán bẹ̀rẹ̀ sí ní dún. Ó wo ẹjọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà. Ọ̀pẹ̀lẹ̀ ó ní, ọ̀kan lára àwọn alágbára ilẹ̀ yìí, òun ló ń pè mí yìí. Ògìdán gbé ìpè náà pẹ̀lú ọ̀yàyà, ó ní, hello sà. Ògìdán, sá, mo gbọ́ pé ìwọ ló kó àwọn ọmọ rẹ sọ̀dí láti lọ fi òfin mú kábíyèsí Adéwálé Adégoróyè Ajíbọ́sìn. Eégún tí a so máa já lọ́rùn lọ̀rọ̀ náà o. Ṣé o mọ̀ wípé ajá ò lè jẹ́? Mo fẹ́ kí o da ojú ẹjọ́ náà rú lẹ́sẹ̀kẹsẹ̀. Kábíyèsí ò gbọdọ̀ dé ilé ẹjọ́. Ṣé o mọ̀ wípé bí ọ̀rọ̀ náà bá tilẹ̀ dé ilé ẹjọ́, àwa náà la wà níbẹ̀. Ṣùgbọ́n n ò tilẹ̀ fẹ́ kí ọ̀rọ̀ náà kó dé ilé ẹjọ́ rárá, torí ìnáwó òní yóò kó bá olúwa rẹ̀. Mo sì fẹ́ kó o rántí pé o ti kọ ìwé fi iṣẹ́ sílẹ̀ fún sáà kan náà, o sì ní àṣẹ láti ṣe gbogbo ohun tí òun ra wọlé wọ̀nyẹn. Torí àṣẹ tí o lọ gbà kí o tó lọ, mo ti fagilé báyìí. Mò ń pa á láṣẹ fún ọ ni pé kó o jáwọ́ lórí ẹjọ́ náà lẹ́sẹ̀kẹsẹ̀. Ògìdán dákẹ́ lọ gbárí. Inú rẹ̀ bẹ̀rẹ̀ sí ní rúfù. Ẹni tó ń bá a sọ̀rọ̀ náà ó bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ̀ló ẹ̀ló ẹ̀ló. Ògìdán ò wí nǹkan kan. Ó já ìpè náà, ó sì pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ pátápátá. Ọ̀pẹ̀lẹ̀ wojú rẹ̀, ó sì rí wípé ojú olóró ti yí padà pátápátá. Ó ní, kí ló ṣẹlẹ̀ o ọ̀gá? Ògìdán ní, rí i dájú wípé ìwọ àti àwọn dàda ẹ tètè jí dé àgọ́ ọlọ́pàá ní òwúrọ̀ ọ̀la. Bí aago 9 bá sì ti lù, ó ní kí ẹ máa kó gbogbo wọn nìṣó ní ilé ẹjọ́. A ó pàdé níbẹ̀. Ọ̀pẹ̀lẹ̀ ní, kò burú sà. Ọ̀pẹ̀lẹ̀ dìde, ó sì padà sí yàrá rẹ̀. Aago 9 àbọ̀ òwúrọ̀ ọjọ́ kejì, ó ní Ògìdán tó tàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Bí ó ti tàn án, ó ní ìpè wọlé sórí rẹ̀. Ó yẹ ẹni tó ń pè náà wò, ó sì gbé ìpè ọ̀hún, ó ní, ẹ̀ló Jíbádé. Ọ̀gá, wàhálà ti wà o. Àwọn ọ̀dọ́ kan wọ́n ti péjọ sí àgọ́ ọlọ́pàá báyìí. Wọ́n ní kí a tú kábíyèsí sílẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ àwọn yóò ṣe ìkọlù sí wa. Ògìdán dákẹ́ lọ díẹ̀,
ó dìde nàró lórí ibùsùn tó jókòó sí tẹ́lẹ̀, ó fi ọwọ́ ra iwájú orí, ó ní, ǹjẹ́ o dá ẹnikẹ́ni mọ̀ nínú wọn? Rárá sà. Kò burú, mò ń bọ̀ wá. Ògìdá já ìpè náà, ó fi ọwọ́ mú ìbàrá ìdí, ó sì ronú lọ díẹ̀. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, ó pe ẹnìkan lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Lẹ́yìn tí wọ́n jọ sọ̀rọ̀ fún ìṣẹ́jú díẹ̀, ó já ìpè ọ̀hún, ó sì kó àwọn fáìlì àti àwọn àwòrán kan. Lẹ́yìn náà, òun ló jáde lọ. Ọ̀kadà tó gbé Ògìdá ó yọ lókèrè, ó sì yà á lẹ́nu láti rí àwọn ọ̀dọ́ tó péjọ sí iwájú àgọ́ ọlọ́pàá náà. Ó kéré tán, wọn ò lè dín ní 40. Ògìdá ní kí ọlọ́kadà náà kó dúró ní títì ní iwájú àgọ́ ọlọ́pàá ọ̀hún. Ògìdá sọ̀ lórí ọ̀kadà náà, ó fún ọlọ́kadà lówó, ọlọ́kadà náà sì bá tirẹ̀ lọ. Ògìdá rìn lọ sí inú àgọ́ ọlọ́pàá ọ̀hún, ó rí Dàda, Jíbádé àti àwọn ọlọ́pàá 4 kan tí wọ́n dúró ní iwájú àwọn tó ń fi ẹ̀hónú hàn náà. Ó kọjá lára àwọn tó ń fi ẹ̀hónú hàn ọ̀hún. Bí ó ti dé ọ̀dọ̀ àwọn Dàda, gbogbo wọn kí dáadáa. Ògìdá kọjú sí àwọn tó ń fi ẹ̀hónú hàn náà, ó fẹ́ máa bá wọn sọ̀rọ̀ ní tùbínùbí, ṣùgbọ́n wọn ò fún un láàyè rárá. Wọ́n ní kó mú kábíyèsí jáde kí àwọn máa mú un lọ ni. Ògìdá sì ń gbìyànjú láti fi wọn lára balẹ̀, ṣùgbọ́n wọn ò gbọ́. Fírífí òní ọ̀kan nínú wọn ló ju òkúta ńlá kan báyìí. Ọlọ́run ló sì ní kí Ògìdá yára yẹ̀ sí ẹ̀gbẹ́ kan. Déédéé iwájú orí òní òkúta náà ò bá ti bá a. Ògìdá sọ fún Jíbádé pé kó lọ mú kábíyèsí wá. Ìgbà tí Jíbádé wọlé lọ, òní ariwo àwọn tó ń fi ẹ̀hónú hàn náà ló tó lọlẹ̀ díẹ̀. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, òní Jíbádé àti kábíyèsí jáde síta. Bí kábíyèsí ti jáde síta, òní gbogbo àwọn tó ń fi ẹ̀hónú hàn náà ná dámúsò tí wọ́n sì ń yọ̀. Lẹ́yìn tí wọ́n dámúsò tán, Ògìdá wò wọ́n lọ sàkún. Kábíyèsí wo Ògìdá, ó rẹ́rìn-ín pé àṣé Ògìdá ò tilẹ̀ ní agbára gbogbo ohun tó ń ṣe rárá. Ògìdá wojú kábíyèsí, ó ba ẹnu jẹ́. Ó ní kí Jíbádé kó tú ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ọwọ́ kábíyèsí. Bí Jíbádé ti tú ṣẹ́kẹ́ṣẹkẹ̀ náà tán, òní kábíyèsí tó bú sí ẹ̀rín. Ó ní, kí ni ẹ̀ ń tú ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lọ́wọ́ mi fún? Mo rò pé òní ni ẹ sọ wípé à ń lọ sí ilé ẹjọ́. Sí ọ gbogbo yín, ogun yín ò tí ì lè dá ọ̀kan, ẹ̀ ń pe ara yín ní Ògún dá méjì. Kábíyèsí fi Ògìdá rẹ́rìn dáadáa. Lẹ́yìn náà, òun ló rìn kúrò ní iwájú wọn, tó sì ń rìn lọ sí àárín àwọn ọ̀dọ́ tó ń fi ẹ̀hónú hàn ọ̀hún. Bí kábíyèsí ti gbé ẹsẹ̀ 2 síwájú, òní Ògìdá fà á padà, tó sì dá a dúró. Ẹsẹ̀kẹsẹ̀, òní àwọn tó ń fi ẹ̀hónú hàn náà tún bẹ̀rẹ̀ sí ní pariwo. Àwọn 5 kan nínú àwọn tó ń fi ẹ̀hónú hàn náà wọ́n jáde sí iwájú, wọ́n sì fa àdá yọ. Ògìdá ju kábíyèsí sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Kábíyèsí tún wojú Ògìdá, ó sì tún bẹ̀rẹ̀ sí ní fi Ògìdá ṣe yẹ̀yẹ́. Ògìdá ká aṣọ tó wọ̀ sókè, ó fa ìbọn ìléwọ́ kan báyìí yọ. Kí ẹnikẹ́ni sì tó mọ ohun tó ń ṣẹlẹ̀, Ògìdá ti yin ìbọn ọwọ́ rẹ̀ pa àwọn 5 tó wà ní iwájú tó mú àdá lọ́wọ́ náà. Bí àwọn 5 ti ṣubú lulẹ̀, òní gbogbo àwọn tó kù fọ́n ìgbẹ́ àfẹ́wé kó wá wọn ònújúbè ìhoro. Àyà kábíyèsí bẹ̀rẹ̀ sí ní lù kìkìkì. Ohun tí wọ́n rò nǹkan ni wọ́n bá. Kábíyèsí wojú Ògìdá. Ògìdá rẹ́rìn-ín, ó ní eégún tó bá kọ́kọ́ jó, ìran ni yóò wò gbẹ̀yìn. Gbogbo bí wọ́n ti ń bá yín ṣètò, bí wọ́n ti kó àwọn ọ̀dọ́ wọ̀nyí jọ, òun ni mò ń gbọ́. Gbogbo bí ẹ sì ti fún wọn lówó láti ṣe ohun tí wọ́n ń ṣe yìí, òun ló dé etí èmi Ògìdá. Etí ọba nílé, etí ọba lóko. Ènìyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹkùn ni mí tí kìí ṣẹran ìlú kan. Ohun tí ènìyàn ò bá fẹ́ kí èmi Ògìdá ó mọ̀, kó má wulẹ̀ pété rẹ̀ rárá. Ògìdá wojú àwọn Dàda, ó rí wípé ẹ̀rù wà lójú wọn nítorí àwọn ènìyàn tí òun yìnbọn fún. Ẹ̀rín pa á. Ó kọjú sí àwọn ènìyàn náà, ó ní, Ṣẹ́gun. Ọ̀kan nínú àwọn 5 tó ti kú kalẹ̀ náà, ó ní, sá. Ó dìde wùyà lẹ́ẹ̀kan náà, ó jẹ ẹsẹ̀ mọ́lẹ̀, ó sì bẹ́rí fún Ògìdá. Èyí ya kábíyèsí àti àwọn Dàda gan alára lẹ́nu. Ògìdá tún ní, Adébísí. Ọ̀kan tún dìde lára wọn, ó sì ṣe bí ẹni àkọ́kọ́ ti ṣe. Báyìí òun ni Ògìdá porúkọ wọn lọ́kọ̀ọ̀kan títí tó fi pe àwọn 5. Kábíyèsí la ẹnu sílẹ̀. Ògìdá wojú kábíyèsí, ó ní, ó yà yín lẹ́nu àbí? Ẹ ò mọ̀ wípé bí wọ́n ti gbọ́n nílé alárinà, òun náà ni wọ́n gbọ́n nílé ìyàwó. Ìbọn òféègé lásán, òun ni mo yìn fún àwọn 5. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan páàkì ní títì lọ́hùn-ún. Ògìdá kọjú sí àwọn 5 náà, ó ní, ọkọ̀ tí ó gbé yín lọ sí ibi tí ẹ ó ti pààrọ̀ aṣọ, òun ló dé yìí. Ẹ ò gbọdọ̀ tún wọ aṣọ ẹlẹ́jẹ̀ lára yìí lọ sí ilé ẹjọ́. Ẹ ṣe kíá kí a máa lọ sí ilé ẹjọ́. Àwọn 5 wọn lọ wọ ọkọ̀ náà sì gbé gbogbo wọn kúrò níbẹ̀.
lẹ́yìn tí wọ́n lọ tán Ògìdá kọjú sí àwọn ọlọ́pàá tó wà pẹ̀lú rẹ̀ ó ní ẹ tètè ṣètò ọkọ̀ ká máa lọ ọ̀nà jìn díẹ̀. Ọ̀pẹ̀lẹ̀ ìwọ àti dàda ẹ ò nílò láti tẹ̀lé wa lọ sí kóòtù, ẹ lọ máa palẹ̀ mọ́, a ó kúrò nílẹ̀ yìí lónìí torí mo nígbàgbọ́ pé pẹ̀lú gbogbo ẹ̀rí tó wà lọ́wọ́ wa yìí adájọ́ yóò gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lónìí. Èmi Jíbádé àti àwọn ọlọ́pàá wọ̀nyí pẹ̀lú àwọn ẹlẹ́rìí wa gbogbo òun ni yóò lọ. Ọ̀pẹ̀lẹ̀ àti dàda ní kò burú ọ̀gá. Ọkọ̀ àwọn oníròyìn kan dúró ní iwájú àgọ́ ọlọ́pàá. Ògìdá ní ó tilẹ̀ ti dára báyìí, àwọn oníròyìn náà ti dé, gbogbo wa a ó jọ máa lọ sí ilé ẹjọ́, kárìn kápọ̀, yíyẹni yíyẹni. Ọkọ̀ márùn-ún olótò tẹ̀lé ara wọn, mẹ́rin jẹ́ ti àwọn ọlọ́pàá, ọ̀kan tó kù ó sì jẹ́ ti àwọn oníròyìn. Ọkọ̀ kan dúdú gìrìwò báyìí òun ni àwọn ọ̀daràn tí wọ́n ń kó lọ sí ilé ẹjọ́ náà wà. Ọkọ̀ ọlọ́pàá méjì òun ló sì síwájú, ọkọ̀ àwọn oníròyìn ó tẹ̀lé wọn. Ọkọ̀ dúdú gìrìwò náà ó tẹ̀lé ti àwọn oníròyìn, ọkọ̀ ọlọ́pàá kan sì ń bọ̀ lẹ́yìn wọn. Inú ọkọ̀ ọlọ́pàá tó kẹ́yìn òun ni Ògìdá jókòó, iwájú ọkọ̀ náà ló sì wà. Àwọn ọkọ̀ náà ń bá aré burúkú lọ lójú pópó, wọ́n ti rìn jìnnà sí àárín ìlú dáadáa kí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Ògìdá tó bẹ̀rẹ̀ sí ní dún. Ògìdá wojú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà, ó sì rí wípé ọ̀kan nínú àwọn alágbára ìlú tó pe òun ní àná náà tún ni. Ó pòṣé, ó sì gbé ìpè náà, ó ní hello sir. Ògìdá, agídí tí òun lò yìí yóò gbé ọ dé ibi tí o ò fẹ́ o. Ṣé bí mo sọ fún ọ wípé o gbọ́dọ̀ gbé kábíyèsí lọ sí ilé ẹjọ́? Wọ́n ti jẹ́ kó yé mi wípé ọ̀nà ilé ẹjọ́ náà lẹ wà báyìí, mò ń pa á láṣẹ ni n ò dá a lábàá. Ẹ lórí ọkọ̀ padà báyìí lẹ́sẹ̀kẹsẹ̀, gbogbo ètò tó bá kù kí n ṣe n ò máa ṣe láti ìṣẹ́jú yìí lọ. Ògìdá dákẹ́ lọ díẹ̀, ẹni tó ń sọ̀rọ̀ náà ní ṣé o ti gbọ́? Ògìdá ní mo ti gbọ́ sà. Ògìdá já ìpè náà, ó dákẹ́ lọ díẹ̀, ọkọ̀ wọn sì ń pa fẹ́ẹ́ lọ lójú pópó. Bí wọ́n ti fẹ́rẹ̀ dé ibi tí ọ̀nà ti ya méjì kan báyìí, Ògìdá pe ọ̀kan lára àwọn ọlọ́pàá tó wà nínú ọkọ̀ ọlọ́pàá tó wà ní iwájú lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, ó sì sọ fún un pé kí wọ́n lọ́rí ọkọ̀ padà bí wọ́n bá ti dé ibi tí ọ̀nà náà ti ya méjì náà. Ibi tí gbogbo wọn ti ń lọ́rí ọkọ̀ padà tí wọ́n ń rò wípé kí ló dé, òun ni wọ́n ti rí wípé táyà ọkọ̀ dúdú gìrìwò tí àwọn ọ̀daràn náà wà nínú rẹ̀ ó ti fẹ́rẹ̀ jò tán. Gbogbo wọn dá ọkọ̀ dúró, wọ́n sì ń gbìyànjú àti pààrọ̀ táyà ọkọ̀ ọ̀hún. Orí èyí ni wọ́n wà tí àwọn kan tí wọ́n fi tú jáde láti inú igbó, wọn ò lè dín ní 10. Ọkùnrin ò ní gbogbo wọn, àwọn tó sì wọ aṣọ ọlọ́pàá nínú wọn wọ́n tó 5. Àwọn Ògìdá kọ́kọ́ rò wípé wọ́n wá ran àwọn lọ́wọ́ ni, àfi ìgbà tí wọ́n rí wípé wọ́n da ìbòjú bojú. Ègbìnrin ọ̀tẹ̀ bá a ti ń pàkan òun lọ̀kan ń rúwé. Ògìdá kọ́kọ́ rò wípé níṣe ni wọ́n wá ran àwọn lọ́wọ́, àfìgbà tó wá rí wípé gbogbo wọn pátá òun ló da ìbòjú bojú. Ṣé tí mò ń rò lẹ́yìn náà ń rò? Kí ló ṣẹlẹ̀ gan-an? Ṣé àwọn Ògìdá ṣé wọn ò ní fara káásá báyìí? Ọ̀rọ̀ ti jó, iná ti jó, ojú lórí kókó báyìí. Ẹ jẹ́ máa ṣẹnu dédé síbí fún ti sáà yìí ná. Lágbára Ọlọ́run Olódùmarè, ìgbà tẹ́ ẹ bá fi padà máa rí mi, ó ṣeé ṣe ká wakọ̀ ìtàn yìí ká wà gúnlẹ̀ níbi tó parí sí. Abíọ́dún ni mò ń jẹ́, bàbá mi ló ń jọláwì. Ẹ má gbàgbé láti bá mi like àwọn fídíò mi, bákan náà ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi. Èmi a máa sọ wípé orí ìfáwọn ẹ̀dọ̀ ń dògbòn tútù ìmẹ́jà lálẹ́ odò ẹnìkan ìkó dídí mọ̀dẹ̀kú rọ́jú. Ayọ̀ àtàláfíà tí mo fi yín lẹ̀ sí lọ́jọ́ òní, òní wọ́n tún padà máa bá yín láìpẹ́ láì jìnnà. Ẹ ṣé mo dúpẹ́ o, ire o.